lórí ikú Mohbad, iléeṣẹ́ ètò ìdájọ́ nípìnlẹ̀ Èkó bẹ̀rẹ̀ ìjókòó láti ṣèwádìí ẹ̀. Iléeṣẹ́ ètò ìdájọ́ nípìnlẹ̀ Èkó ti kéde pé ọjọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí ni ìwádìí ikú tó pa ọmọkùnrin olórin tàkasúfèé tó dágbére fáyé lẹ́ni ọdún 27 lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí Ìléríolúwa Ọládìméjì Alọ́ba tí wọ́n ń pè ní Mohbad yóò bẹ̀rẹ̀. Lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí ni onídàájọ́ Monísọ́lá Dàda tí í ṣe olórí ikọ̀ ìwádìí náà nípìnlẹ̀ Èkó fi ìkéde náà síta nínú lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí ọ́fíìsì àgbà lọ́ọ̀yà ilẹ̀ wa ní Olóyè Fẹ́mi Fálànà and Fálànà Chambers. Ṣáájú àkókò yìí ni Olóyè Fẹ́mi Fálànà tí í ṣe lọ́ọ̀yà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti kọ́kọ́ pè fún irú ìgbésẹ̀ báyìí láti wádìí ikú tó pa Mohbad lẹ́yìn tí wọ́n ti sin òkú ọkùnrin olórin náà tán, ṣùgbọ́n tí awuyewuye sì ń lọ pé ikú rẹ̀ kìí ṣe ojú lásán ni Fálànà ti kọ lẹ́tà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún yìí ránṣẹ́ sí onídàájọ́ Mojísọ́lá tí í ṣe olórí ìgbìmọ̀ olùwádìí nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó tó wà nílùú Ìkẹjà nípìnlẹ̀ Èkó. Nínú lẹ́tà tí adájọ́ T.A. Ṣótóbi buwọ́lù tí wọ́n sì fi ránṣẹ́ sí àgbà lọ́ọ̀yà ọ̀hún láti lè yọjú síbi ìjókòó ìwádìí wọn tí yóò wáyé ní kóòtù kan lágbègbè Ìkòròdú ni wọ́n ti ní. Gẹ́gẹ́ bí àṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá àgbà ìgbìmọ̀ tó ń ṣèwádìí ikú Mohbad lẹ́ka ètò ìdájọ́ nípìnlẹ̀ Èkó, onídàájọ́ Mojísọ́lá Dàda, à ń fi àsìkò yìí fi tó iléeṣẹ́ yín létí láti darapọ̀ mọ́ wa lórí ìwádìí ikú Ìléríolúwa Alọ́ba. Láago 12 ọ̀sán ọjọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹsàn-án ni yóò wáyé ní Court 3 Candid Johnson Courthouse Ìta Ẹlẹ́wà Ìkòròdú nípìnlẹ̀ Èkó. À ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ yín láti rí i dájú pé iléeṣẹ́ yín náà wà níkàlẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.